Ẹ káàsán gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lájò lẹ́yìn odi níbikíbi tí a bá wà. Òní ni ọjọ́ Saturday, ọjọ́ àbámẹ́ta, June 11, 2022. Orúkọ tèmi ni Fẹ́mi Olóye, ọmọ Yorùbá. Mo fi àkókò yìí jáde ní àárọ̀ yìí láti bá àwa ọmọ Yorùbá tí a ní etí láti bá wa sọ̀rọ̀. Ìdí tó jẹ́ kí n jáde náà ni wípé mo fẹ́ sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá wípé kí a stop ká má jẹ màálù mọ́. Màálù àwọn Fúlàní tí wọ́n ń kó fún wa ní orílẹ̀-èdè 419 tí à ń pè ní Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ màálù mọ́. Ìdí 5 pàtàkì ló wà tí màá sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá. Ohun tí mo dẹ̀ fẹ́ sọ yìí kì í ṣe wípé nípa ọ̀rọ̀ àhesọ. Ọ̀rọ̀ tí a wádìí débẹ̀ ni. Àkọ́kọ́, ìdí àkọ́kọ́ tí àwọn ọmọ Yorùbá ta fi gbọ́dọ̀ stop láti máa jẹ màálù ni wípé gbogbo ẹnikẹ́ni ọmọ Yorùbá tó bá ń jẹ màálù, tó bá ń pa màálù, tó bá ń ra màálù, àwa gangan owó tẹ̀ ń san fún àwọn Fúlàní yìí ni wọ́n fi ń ra ohun ìjà olóró láti dojú ìjà kọ àwọn ọmọ Yorùbá, láti pa ìran ọmọ Yorùbá run. Owó tá a bá ń rà tí wọ́n fi ń ra màálù yìí ni wọ́n fi ń ra AK-47 àti other abomination tí wọ́n ń lò, gbogbo nǹkan tí wọ́n ń lò láti pa ìran Yorùbá run. So ẹnikẹ́ni tó bá ọmọ Yorùbá tó bá ti ń jẹ màálù, ó kún ara àwọn tí ó ń sọ̀pọ́tì àwọn Fúlàní láti máa kidnap gbogbo ọmọ Yorùbá, láti máa rape gbogbo àwọn ọmọ Yorùbá, láti máa pa gbogbo àwọn ọmọ Yorùbá, àti bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń lọ ba gbogbo nǹkan oko tí wọn ò jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká lọ dá oko mọ́. Gbogbo ẹnikẹ́ni, gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́rọ̀ mi lóòrọ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ màálù, ẹ̀yin gangan lẹ̀ ń fún àwọn Fúlàní ní agbára láti máa lè hùwà burúkú yẹn. Ìdí kejì ni wípé àwọn Fúlàní, gbogbo màálù tí àwọn Fúlàní kó wá sí ilẹ̀ Yorùbá, gbogbo àwọn màálù yìí ni àwọn Fúlàní ni wọ́n ń bá sùn. A dẹ̀ ti rí kèésẹ̀ kan kèésẹ̀ méjì, a rí fídíò rẹ̀ ibi táwọn ọkùnrin tí wọ́n ti ń bá màálù sùn. So indirectly, gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ màálù, ẹran èèyàn lẹ́ ń jẹ. A dẹ̀ mọ̀ níbi ẹ̀sìn Kristẹni, ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn ilẹ̀ Yorùbá, àṣẹ̀ǹbádé tó wà ní ilẹ̀ Yorùbá, kò sí ẹ̀sìn kankan tó fàyè gba kí ọkùnrin kó máa bá ẹranko lò pọ̀. Tá a bá ṣe wá wò, èmi ò mọ Bíbélì díẹ̀ tèmi mọ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni, tẹ́ bá lọ wo ìwé Exodus 22:19, ìwé Leviticus 18:23, Leviticus 20:16, Deuteronomy 27:21, Jude 1:7. Èyí ó fi hàn wípé gbogbo ẹnikẹ́ni, ó sì ẹ̀ sọ nínú Deuteronomy 27:21 yẹn gan wípé ẹnikẹ́ni, ènìyàn kénìyàn tó bá bá ẹranko ní àjọṣepọ̀, irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n sọ lókùúta pa, kí wọ́n pa ẹranko yẹn náà. So ohun ríra ni ló jẹ́ níwájú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ màálù, tẹ́ jẹ́ Kristẹni, forbidden meat ilẹ̀ ń jẹ, ìríra ilẹ̀ ń jẹ, èèwọ̀ ilẹ̀ ń jẹ. Tá bá dẹ̀ tún wá wò, èmi ò mọ Quran, bẹ́ẹ̀ ẹ̀sìn Mùsùlùmí kò fàyè gbà kí ẹnikẹ́ni kó máa bá ẹranko ní àjọṣepọ̀. So àwọn Fúlàní yìí secret court ni wọ́n ṣe, wọn ò kí ń ṣe Muslim. Secret court ni wọ́n ṣe torí wọ́n bá màálù ní àjọṣepọ̀. Tá bá dẹ̀ wo ẹ̀sìn àbáláyé wa, Ifá kò fàyè gbà kí àwọn Yorùbá kí wọ́n máa bá ẹranko ní àjọṣepọ̀. Ṣàngó ò fàyè gbà, Ògún ò fàyè gbà, Ọbàtálá ò fàyè gbà. Gbogbo ẹ̀sìn ti àbáláyé ti Yorùbá kò sọ kankan tó fàyè gbà. So forbidden meat ilẹ̀ ń jẹ,
èèwọ̀ ni gbogbo àwọn tó bá ti ń jẹ màálù, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. So directly or indirectly ẹran èèyàn ni gbogbo àwọn tó bá ń jẹ màálù ni wọ́n ń jẹ, nítorí pé èèyàn ló ń bá ẹranko ló ń bá màálù ní àjọṣepọ̀. Ìdí kẹta ni wípé àwọn Fúlàní gbogbo màálù tí wọ́n kó wá sí ilẹ̀ Yorùbá, àǹtú burúkú, àǹtú èpè, àǹtú láti ra àwọn ọmọ Yorùbá ní iyè padà, nítorí pé iṣẹ́ burúkú tí àwọn Fúlàní yìí tí wọ́n fẹ́ ṣe láti gba ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ rí pé ọ̀nà kan táwọn tún lè gbà ni pé táwọn bá ti ra gbogbo ọmọ Yorùbá ní iye wọn ò ní lè sí. A rí pé náà ló ń ṣẹlẹ̀ sí gbogbo ọmọ Yorùbá. Wọ́n sọ fún wa, a ti rí wípé àwọn Fúlàní wọ́n fẹ́ pa wá, wọ́n fẹ́ pa gbogbo ìran Yorùbá run láti gba ilẹ̀ wa. Ẹ rí pé iye àwọn ọmọ Yorùbá iye wọn kò sí. À ń sọ fún wọn láti over 2 years ago, wọn ò gbọ́. Wọ́n sọ wípé irọ́ ni wọ́n pa. Ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀, kékeré nìyẹn o. Èyí tó ń bọ̀ níwájú, gbogbo ìlú ni wọ́n máa attack, ní gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n máa attack ní ọjọ́ kan ṣoṣo tí ẹkún máa sun ní gbogbo ilẹ̀ Yorùbá. À ń sọ fún yín, ẹ gbọ́, ẹni pé irọ́ ni. So ẹ ti wá rí nísìn. Dr. Obadaya Malefa ó sọ fún wa wípé 2022 yìí ni wọ́n máa wá attack wa ní South West. Gbogbo àwọn èèyàn wọn ò gbọ́ o, ọmọ Yorùbá ò gbọ́, wọ́n ní pé irọ́ ni wọ́n ń pa. Ọmọ Yorùbá ń rí, wọn ò lè sọ̀rọ̀. Ọmọ Yorùbá ń gbọ́, wọn ò lè sọ̀rọ̀. Náà la fi rí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì gan tí wọn ò lè sọ̀rọ̀, nítorí pé wọ́n ti ra wọ́n ní iyè. A fi wọ́n sínú iyè ríra láti máa ṣe ohun tí kò tọ́. Nítorí ìdí èyí la fi rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pera wọn ní Christian, tí wọ́n ń pera wọn ní onígbàgbọ́, wọn ò lè sòótọ́ ọ̀rọ̀. Wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo mọ́, torí pé màálù tí wọ́n ń jẹ, ẹran màálù tí wọ́n ń jẹ ló fà. Ìdí kẹrin ni wípé àwọn Fúlàní gbogbo màálù tí wọ́n kó wá sí ilẹ̀ Yorùbá, ẹran ènìyàn ni wọ́n fi ń bọ́ wọn. Gbogbo àwọn tí àwọn Fúlàní bá ti pa, tí wọ́n bá ti kidnap, tí wọn ò rí owó san, tí wọ́n pa wọ́n, àwọn Fúlàní yìí wọ́n á gé wọn wẹ́lẹ́. Wọ́n á da iyọ̀ sí ẹran èèyàn yẹn, wọ́n á wá sa sí òrùn, wọ́n á sa tí ó gbẹ, tó bá gbẹ ni wọ́n ń fún màálù wọn jẹ. Gbogbo màálù tí wọ́n kó wá sí ilẹ̀ Yorùbá, tí ẹran èèyàn ni wọ́n ń fún wọn jẹ. So ẹ wá sọ fún mi, ẹ̀yin tẹ́ ń jẹ màálù, ṣé ẹ ti máa jẹ ẹran èèyàn? Tẹ́ bá dẹ̀ fẹ́ já mi, àwọn Fúlàní wọn ò kí ń jẹ ẹran màálù, nítorí pé wọ́n ti mọ iṣẹ́ bí táwọn ṣe sí ara màálù. Àwọn Fúlàní wọn ò kí ń jẹ màálù, adìẹ ni àwọn Fúlàní máa jẹ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ stop láti máa jẹ màálù. Ẹ má jẹ màálù mọ́. Màálù tí wọ́n fún wa jẹ, wọ́n fẹ́ fi kó wa ní ẹrú ni. Ìdí karùn-ún ni wípé gbogbo màálù tí wọ́n kó wá sí ilẹ̀ Yorùbá, àwọn Fúlàní wọ́n máa kírun sórí àwọn màálù yìí. Tí wọ́n bá kírun sórí wọn tán, wọ́n wá kó wá fún àwa. A dẹ̀ mọ̀ wípé níbi ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn àlàáfíà Mùsùlùmí, ẹni tó bá kú ni wọ́n máa kírun sí la. That means màálù tó kú ni wọ́n kó wá fún wa. Wọ́n kírun sí wọn lára. That means wọ́n fẹ́ ká wà spiritually dead. Ntí àwọn Fúlàní yìí tí wọ́n ṣe nìyẹn. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹ gbọ́ mi o, ẹ má jẹ màálù mọ́. Ẹ stop láti máa jẹ màálù. Fúlàní kò ní nǹkan rere ṣe fún wa. Nítorí ìdí èyí ni, nítorí pé àwọn Fúlàní wọ́n ti rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ní iyè. À ń sọ wípé wọ́n fẹ́ gba ilẹ̀ wa, wọ́n fẹ́ pa ìran Yorùbá run. Àwọn kan sọ̀rọ̀ ìparun 2023. Àwọn kan sọ̀rọ̀ wípé àwọn lọ́kàn, Yorùbá lọ́kàn. Ọ̀rọ̀ ilé kìí ṣe Yorùbá lọ́kàn. Àwọn Yorùbá fẹ́ jáde kúrò lóko ẹrú Nàìjíríà ni. Ntí àwa wà fún nìyẹn. Àwa ò wá fún 2023. Fúlàní ló máa wọlé, kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe. So àwa ò wá fún yẹn o. Àwa ò wá fún yẹn. Nítorí ìdí èyí, mo wá sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ bá ti sign òmìnira Yorùbá 2022, ẹ lọ sí www.ominirayoruba2022.org. Kẹ́yìn náà kẹ́ lọ sign, nítorí pé a fẹ́ exit kúrò ní ìlú apanirun Nàìjíríà. Ní àárín oṣù méjì tí wọ́n gbé kalẹ̀, èèyàn 5.1 million ló ti sign. Ẹ̀yin tẹ́ bá ti sign, ẹ̀yin náà ẹ make sure pé lọ sign kẹ́rí kórúkọ yín ó wà nínú ìwé yẹn. Pé nígbà tí wọ́n fẹ́ pa ìran Yorùbá run, ẹ̀yin náà wà lára àwọn tó sign tá a fi exit, tá a fi kúrò lóko parun. Yorùbá nation now and no going back. Odùduwà gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ bá mi share ètò yìí kó dé kí gbogbo ọmọ Yorùbá rí.
mo ṣe ètò yìí to save life ni láti educate wa. Ẹ ṣé, God bless you.